ẹkùn àti impression wọn lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. A sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ lánàá òde yìí. Ńgbà tí lè òní ọ̀mọ́ náà ni mo tún ti bá fọ́nrán kan lórí ìtàkùn WhatsApp mi níbi tí ìmáàmù kan láti ìpínlẹ̀ Kwara náà táwọn náà ti jáde ń pé oníkangun lónìkangun kálukú lọ́mọ bíi tọ́kàngun sí àti pé pàápàá àwọn tí ń sọ̀rọ̀ yìí wọn ò lè gbẹnu àwọn sọ̀rọ̀ ibi tí wọ́n bá gbá màlàdé ni kí wọ́n ó jóde kí wọ́n má gbẹbọ wọn kọjá oríta kí wọ́n má gbé pèsè wọn kọjá ṣọ́ọ̀ṣì kí wọ́n má gbé sàrá àwọn kọjá mọ́ṣáláṣí wọ́n bá láwọn gbẹnu àwọn sọ̀rọ̀ kí wọ́n jẹ́wọ́ ẹni tí wọ́n gbẹnu wọn sọ̀rọ̀ wọn ò lè gbẹnu gbogbo ìpínlẹ̀ Kwara sọ̀rọ̀ àti pàápàá àwọn fẹ́ irú ẹkùn àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ṣàlàyé wípé ní ìlú àwọn gangan ó níye àwọn èèyàn táwọn akóṣìgbérò adàlúrú afẹ̀mí ẹni ṣòfò ajínigbé wọ̀nyí tán ti kó lọ pé wọ́n kó wọn lọ lásán kọ́ àwọn sanwó rọ̀gùnrọ̀gùn wọn ò tún padà fáwọn èèyàn ilẹ̀ ó níye oṣù tí wọ́n ti wà nínú gbóǹbẹ̀ pé kẹ́nìkan kan má bá wọn sọ gbogbo ọ̀nà táwọn bá lè gbà kódà kó jẹ́ kèfèrí ńlọ́ bá lè gbà wọn kalẹ̀ nínú wàhálà táwọn wà yìí àwọn rẹ́dì láti tẹ̀lé so pé kẹ́nìkan kan má fi propaganda ẹ̀sìn kó má fi bá yé àwọn jẹ́ kó má fi propaganda ẹ̀sìn wọ́n má fi dá wọn gúnlẹ̀ àfáà yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ńbẹ̀ náà ló ti sọ̀rọ̀ nípa Sheikh Labib Lágbàjì ń pé kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ o kí wọ́n má fọkàn sí pé ọ̀nà táwọn gbé gbà àbí bọ́lọ̀ ń ṣe kí àwọn ló ṣe kí àwọn èèyàn tó kù tàbí bí ẹni pé bí nǹkan ṣe ń dánmọ́rán fún wọn ni ó ṣe máa dánmọ́rán lọ kí wọ́n ó ro ẹ̀yìn ó pé oríṣiríṣi àwọn àfáà ńbẹ̀ làwa ti wá béèrè wípé Lágbàjì Labib Lágbàjì lóòótọ́ ń làwọn èèyàn mọ̀ wọ́n ṣùgbọ́n tèmi mọ̀ wọ́n sí ni controversy bó wà controversial lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run náà ni mo fi gbọ́n pa Sheikh Labib Lágbàjì. Now gbogbo wọn sọ̀rọ̀ nípa ẹ̀sìn majority wọn máa ń sọ̀rọ̀ nípa ìmúra fẹ́ sìn wọ́n wà very very unfortunate tẹ́ bá wo tọ́pìkì mi yìí dáadáa ẹ rí picture Sheikh Labib Lágbàjì ńgbà tó rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè kí ló dé tó tú láwàní dànù kí ló dé tó náà múra bí ọmọ ìjẹ̀ka Labib Lágbàjì náà wọ tracksuit àbí kí la pè é ṣe tracksuit ni ó ṣàwọ̀sọ àwọn ilé ìbò so ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tọ́jọ́ lọ́gbọ́n ni wọ́n wá béèrè wípé Labib Lágbàjì pẹ̀lú àwọn tí ń pariwo nípa ẹ̀sìn tí wọ́n láwọn ń jà nítorí ẹ̀sìn tán láwọn ń gbé ẹ̀sìn lárugẹ tán láwọn ò ní gbà kí wọ́n ṣe báyìí sí ẹ̀sìn àwọn unfortunately bí wọ́n bá débi tó ti yẹ kí wọ́n tẹríba wọ́n ń tẹríba majority àwọn ẹlẹ́sìn ní pé ẹ má tẹríba fún ìyá ẹ má dọ̀bálẹ̀ fún bàbá mọ́ ẹnìkan tó bá jù yín lọ mọ́ kódà àwọn àfáà kan tiẹ̀ tún sọ wọ́n ní àrífín ni káàfáà ọmọ dọ̀bálẹ̀ kọ́ba torí pé àwọn ju ọba lọ nọ́nsẹ̀nsì nù rádà àdálẹ́nu aláìsàn tó lómi ẹja koro bí ìgbà téèyàn gbàgbé ìpìlẹ̀ nu wọ́n ti ń wọ oko àánú lọ wọ́n ti ń lọ sóko àánú yẹ̀yẹ́ àtàbùkù sì ní pẹ́ kàn wọ́n àpọ́nlé ralẹ̀ralẹ̀ tí ń bẹ lára wọn ò ní pẹ́ jó tán ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ́ orúkọ mi sí àfáà níyì ní ìsìn àbí ìmáàmù níyì ní ìsìn àbí ṣèyíkì níyì ní ìsìn àbí pásítọ̀ níyì ní ìsìn àbí bíṣọ̀bù níyì ní ìsìn àbí general overseer níyì ní ìsìn àbí ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ́ ọkọ mi sí nígbà tí ọba ìta kókò kan iye àtàpọ́nlé ara wọn ò ti lọ because majority wọn ló wà selfish ntí yóò pé àwọn nìkan náà ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe ntí yóò pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹnikẹ́ni tí bá ń jà fún ìlú ẹnikẹ́ni tó bá fẹ́ gbẹnu èèyàn sọ̀rọ̀ kò ní í jà fún interest tara ti ẹnìkan tàbí tẹbí ẹnìkan yóò jà fún interest àwọn èèyàn tó kù. alright ńgbà tá a wá rí ọ̀rọ̀ tí mo rí ọ̀rọ̀ ìmáàmù yẹn ló wá jẹ́ kí n rántí
àtẹ̀jáde kan tí mo rí níbi tí ọmọ haúsá kan tàbí àwọn haúsá kan ẹgbẹ́ haúsá kan tí wọ́n ti ní gbẹ̀ngbẹ̀ng làwọn wà lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Can you just imagine that? haúsá látòkè ọya ó ní gbẹ̀ngbẹ̀ng làwọn wà lẹ́yìn Sunday Ìgbòho àti any security outfit tó bá rẹ́dì láti bá wọn flush gbogbo àwọn ọ̀daràn ajínigbé kúrò nílé àwọn. A sì ń gbọ́ lẹ́nu ẹnìkan nílọrin tí ń pé àwọn èèyàn ń ṣe ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú àwọn Fúlàní. Now ẹja gbọ́rọ̀ tí woman yẹn kọ́kọ́ sọ ká tó gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù yẹn sọ. Èlé sọ wípé Aroma Hausa Mesa Tatashi Fulani must go. To Sunday Igboho, the Hausa nation are solidly behind you. The Hausa nation are solidly behind you. The Fulanis are terrorists. Don't allow what happened in Ilorin, Kwara State to happen to other Yoruba states. The time to dislodge them is now. Hausa loko. So, one Nigeria, one voice, one justice. Fulani are adaluru. Do not allow what the Fulani did to the Yorubas over 200 years ago in Ilorin to be repeated in other Yoruba lands. We are calling on Sunday Igboho and all other ethnic groups in Nigeria that if we want peace in Nigeria, then we must expel àwọn Fulani. What you did was right. We saw where you entered your villages and drove out the Fulani, the descendants of notorious terrorist Danfodio. This ìpànìyàn that the Fulani are carrying out are nothing but a new jihad to take over the entire Nigeria. Kaltum Alumbi Jitame. Orúkọ ẹni tó kọ àpilẹ̀kọ nù. Now, ó wá jẹ́ nǹkan tó wá yà wá lẹ́nu pé àwọn tá ń gbọ́ èdè Yorùbá lẹ́nu wọn náà bá ní àwọn ò fẹ́ Sunday Igboho. Àwa wá sọ fún wọn pé ẹ̀yin kọ́ lẹ fẹ́ Sunday Igboho. Aráàlú mẹ̀kúnnù ìlú ni yóò sọ bóyá wọ́n fẹ́ ẹni tí yóò gbèjà wọn àbẹ́ni tí yóò kàn máa fi ẹnu tí yóò kàn máa janu lásán àbẹ́ni tí ò ní kan ṣe ẹni tí ò ní kan ṣe tí ó máa dá parí oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. All right, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù yẹn sọ pápápá náà níṣẹ́ ẹ já gbọ́rọ̀ tí ìmáàmù yẹn sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wọlé ìwọ̀n ẹ bá mi pé program yẹn. lọ́ngbọ̀n yẹn o ayò sí nínú islam pé mi ń ṣe islam ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ńgbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sùn lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọ́n kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí ìyàwó lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pásẹ̀sì àní mú wọn tipátipá pé àfi kó di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa o. ẹ máa gbọ́rọ̀. ìyàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí tó ní nínú òfin tí wọn náà ti gbà ní pé. ẹ má bínú mo yà á bẹ̀ ni o ọ̀tọ̀ ni fídíò tí mo fẹ́ play kí n tó ṣalábàápàdé ẹ̀ mo rí i pé àwọn kan ń bá gómìnà Ládọjà àbí kábíyèsí Adéwọ̀lú Ládọjà wọ́n ń bá wọn fa ọ̀rọ̀ nípa eégún olóòlù nkankan ṣẹ̀rá àwọn ẹlẹ́sìn yìí tán máa dálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ńlẹ̀ Yorùbá agbára wọn ò ní ká ẹjá fi léyìn sáyè ọ̀tọ̀ gidi sáwo gidi ń gbéjàre because abá ní káwọn sọ̀rọ̀ ń pa ẹ̀ nísìn yóò gba táìmù wa yóò dẹ̀ mú ayà kúrò lórí tí mo bá wá gan ẹjá fi sáyè ọ̀tọ̀ gidi ń gbé ẹjá treat ẹ̀ kéèyàn kan máa sọ wípé ó rọrùn láti join Islam ṣùgbọ́n kò rọrùn láti fi Islam mọ́lẹ̀ what do you mean? Ó rọrùn fún mi láti sọ pé mo fẹ́ ṣe nǹkan ó dẹ̀ rọrùn fún mi láti sọ pé n ò ṣe mọ́ ọlọ́pàá ò dẹ̀ kí ń mú yàn sí ṣẹ́ra àwọn ẹ̀wọ̀n yìí wọ́n bà nǹkan jẹ́ tán pátá bí èèyàn bá fààyè lẹ̀ fún wọn. All right. njọ́ tó bá ti lò ṣe ẹ gbọ́ ó níjọ́ tó bá ti lò ṣe Islam mọ́ wọ́n pọ̀ oníkà ọ̀gá yìí náà gbọ́ emergency ìyá bẹ̀ ẹ já ṣe complete ni. Can you imagine? Mo rí pẹ́yìn náà gbọ́
ọlọ́rọ̀rùn láti darapọ̀ mọ́ Islam, ṣùgbọ́n tó bá ti darapọ̀ mọ́ Islam ò gbọ́dọ̀ sọ pé ò ṣe Islam mọ́. Ọjọ́ tó bá ti lóò ṣe Islam mọ́ wọ́n pọ̀ kéèyàn máa sọ eléyìí lórí ìtàkùn ayélujára. Does that make any sense to anybody? Pé torí pọ̀ sọ pọ̀ sí ẹ̀sìn kan mọ́ nítòsí wàá kàn náà ni pé kí wọ́n sì pa ọ́. Síbẹ̀ náà lẹ́mí èèyàn rọrùn láti gbà ni, because kò yé mi rárá báwọn èèyàn ṣe ń wà, báwọn ṣe ń sọ̀rọ̀ lórí ẹ̀sìn tí ì ṣe tín, lórí ẹ̀sìn tẹ́ ẹ̀ mọ wúlẹ̀wúlẹ̀ rẹ̀. Kò sí ní tó bàdì láti sin lọ́hun lójú ọ̀nà tó bá wù yàn, ṣùgbọ́n láti mú èèyàn fipá sin lọ́hun ńlọ́lọ́run gan ò fẹ́ bẹ́ẹ̀, Oòduà ò fẹ́ bẹ́ẹ̀. Anybody ló lè sin Ọlọ́run nílànà ibi tó gbà tó wù ú, ṣùgbọ́n láì sọ pé àwọn kan ò gbọ́dọ̀ sin Ọlọ́run nílànà tiwọn ni máa ń dájà lẹ̀. Eégún fégún, òòṣà fóòṣà, bó bá ti wo olóró ni kò ṣe nǹkan ẹ̀, bó bá ti wo ni làá sì màlẹ́ ẹni pàápàá. Ìbá àwú kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sáàrì. Ẹ má bínú ìṣẹ́jú kan náà ló kù kẹ́ bá ń ṣe ẹ̀. So now pàápàá àfáà yẹn àbí ìmáàmù yẹn mórí wúyàn, ẹ gbọ́ nǹkan tó sọ láì fọ̀tá pè. Auzubillahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Akí Ọlọ́run, akí Ànábì Muhammad, akí gbogbo àwọn ẹni Ọlọ́run, akí àwọn àlùfáà wa. Àfáà wa Ahmad Labib. Ẹ ń gba inú Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State. Ẹ lè gbẹnu gbogbo Kwara sọ̀rọ̀ o. Ẹ bá ń jẹ́ ìjọba ọ̀dọ̀ ara yín ni. Ṣé understand? Ìjọba ọ̀dọ̀ ara yín ni. Àwọn respect tí kálukú wá ń fún yín náà ni Al-Qur'an tá ń bọ̀wọ̀ mọ́ yín lára bá a ṣe ń bọ̀wọ̀ máwọn bàbá tó bí yín lára. Ẹlẹ́ẹ̀kejì ẹnìkan pé rẹ̀ ní US imam. Òun gba inú Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State. O lè gbẹnu gbogbo Kwara State sọ̀rọ̀. We want Sunday Igboho, we want Ìrẹ́kùn in Kwara State. À ń fẹ́. Bàbá Akéwùgbà gold. This is the high time tó yẹ kẹ́ ẹ jáde. Kẹ́ ẹ sọ̀rọ̀. Níjọ́ títa lọ́lọ́run sun Quran nínú Ìbàdàn. Ṣé ìpẹ́ lọ́rin ni wọ́n ti lọ arrest ẹ̀? Ọ̀rọ̀ Kwara State kàn yín o. Ó kàn yín o. 18 people ni wọ́n kó nínú community mi yìí. Ó ti di oṣù méjì àtọ̀sẹ̀ méjì báyìí tí wọ́n ti kó wọn kalẹ̀. Can you imagine 18 people? Kí n lágbàjì sọ ń pa rẹ̀. Ìgbésẹ̀ wo ni US máa mú gbé? Gbogbo àwọn tán pé kinní kan ní tán pera wọn kinní kan organization àbí foundation yìí, kí ni impact wọn? Èèyàn mélòó náà ti contribute owó fún gẹ́gẹ́ bí ransom láti gbà wọ́n kalẹ̀ nípínlẹ̀ Kwara látọjọ́ tán ti ń gbé wọn? Kí wá ní ìyọ̀lẹ́nu wọn bíi ilá tán fi ń gbà hàn àwẹ̀dẹ́dẹ́ Ìgbòho àwẹ̀ Ìwẹ̀kùn mi àwọn náà sì lọ́rọ̀ tá a sọ àrùn gẹ́gbẹ́ jáde wọ́n sẹnu fọ́n kábíyì náà wẹ́dà. Torí tá a bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ibi tẹ́lẹ̀ mi máa ń kàmẹ̀ sí kò pẹ́ ìsìláàmù lé ó ń bú ìsìláàmù ní ń bú àwọn àfáà kan ni ṣé ẹ̀ ti máa wọ ibú nìsín. Ẹ gbọ́, èèyàn kan ń bú àfáà, èèyàn kan ń bú Islam. Bẹ́ẹ̀ èèyàn bá ń bú Islam ó yẹ kẹ́ ẹ fi Islam lẹ̀ kí Islam ọjà fúnra ẹ̀. Bí èèyàn kan bá ń bú Jésù, àwọn Christian ló sọ pé àwọn yọ̀ǹda ẹ̀ fún Jésù kan jọ wọn bára wọn fà á. Bí èèyàn kan bá ń bú Ọlọ́run, ẹ fún àtọ́lọ́run lè jẹ́ kan jọ drag ẹ̀ bóńtọ̀ bá lè wín ní Ọlọ́run ká wò ó. Bí èèyàn bá ń bú Islam tí ń bú ànábì Muhammad sallallahu alaihi wasallam, ẹ yọ̀ǹda ẹ̀ fún ànábì náà ó. Tánábì ò bá lè gbèjà rẹ̀, tí Allah ò bá lè gbèjà rẹ̀, a jẹ́ pé kò lè gbèjà yín gangan nìyẹn dẹ́n. Nǹkan ọ̀sọ̀ sátá bá ń fa di ẹ̀sìn tí ń fúnni lówó tí ń fúnni lọ́mọ, bá bá fi màlúù sí kò papọ̀ jù. Ṣùgbọ́n òòsà tá a fá di ẹ̀sìn tí ò fún wa ní nǹkan kan, bá bá fi wúrẹ́ àtàgùntàn sí bí ìgbà tá a kàn fẹ́ràn ṣòfò ni. Ìgbà tá a pẹran fáwọn tí ó pẹran jẹ lásán ni. Whatever tá a bá ń sìn láyé yẹ kó lè gbèjà rẹ̀. Bí èèyàn bá mú oṣù nídìí Ògún, bí èèyàn mẹ́ran nídìí Ògún, ẹ fílẹ̀ pẹ̀lú ògùn ẹ̀jẹ̀ kan jọ drag ẹ̀, ẹ mọ́ tó ń sọ pé ẹ fẹ́ arrest ẹ̀ mọ́. Because Ògún lẹ nígbàgbọ́ nínú ẹ̀ lẹ fi ń bọ́. Ẹ jẹ́ kó Ògún ọjà fún rẹ̀. Ń tá bá ti ń gbìjà, kíní yẹn ò lè jà fúnra lára ẹni. Ẹ gbọ́ Yorùbá ni. Yorùbá ní àgbàtán là á gbọ̀lẹ.
bá a dá sọ fọ́lẹ̀ ṣe là á pa láró bá a la ọ̀lẹ níjà ṣe là á sìn délé ẹni tí ò bá lè jà la máa ń gbìjà bàbá ń gbìjà ọlọ́run bí ìgbà tá a rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ò lè jà fúnra ẹni ìdájọ́ tó burú jù láyé ní ìdájọ́ ọlọ́run bẹ́ẹ̀mi àtìyàn kan bá ń jà ní ìsìn ìmá ni mo fa lọ́lọ́run lọ́wọ́ mo ti nígbàgbọ́ nú ẹ̀ ju nǹkan mi lọ because n bá gbìjà ara mi ní gbìjà tẹ́rùn ṣùgbọ́n tọ́lọ́run bá gbìjà mi mo tún lè máa béèrè lọ́wọ́ ọlọ́run pé kíní ti pọ̀ ju ọlọ́run bá ń dínkù fún yóò kú ṣùgbọ́n tẹ́yìn náà bá ń sìn ó yẹ kẹ́ nígbàgbọ́ nínú ẹ̀ èmi nígbàgbọ́ nínú ọlọ́run tèmi ẹnìkan rí mi ń jẹta àbí jẹrin ń ní ó lọ́ọ́ mọ̀ pé mo lè wà láyé mo ní kí ló dé ó lóun rántí ìgbà kan táwọn kan pera wọn l'OPC tí wọ́n ń lọ sídìí Ògún tán bẹ́ẹ̀ já tán ṣe gbogbo ẹ̀ nítorí wa ó lóun mọ̀ pé wọ́n ò díjọ́ kejì mo ní ti ń dọ́lọ̀ nù àdàbí bí ọba sọ́lọ̀ lókè mọ́ àdàbí tó bá jẹ́ pé mi ní nǹkan tí mo fi ń sagbára lókù yàtọ̀ sọ́lọ̀ àdàbí tí n bá ti robi sọ́mọ làkejì rí lọ́lọ́run òfin ní jẹ́rìí ara ẹ̀ pò ń gangan lọ́lọ́run so who am I to fight for myself ńgbà tí mo léèyàn tó ńgbà tí mo lẹ́ni tó lè dà fún mi tágbára ẹnìkan kan ò ká gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ń jà fẹ́ sìn yìí ẹnu ara wọn àpò ara wọn ni olórí burúkú wọn ń jà fún tán bá rí opportunity majority èèyàn máa ń dispute opportunity wọ́n máa ń against opportunity torí pé wọn ò ní ìgbàkigbà tán bá rí ẹ rí i pé wọn ò jà fún yín yes gẹ́gẹ́ bí photographer mo rántí ìgbà tí digital camera kọ́kọ́ wọ Nàìjíríà pa àwọn kámẹ́rà wọn jù kélébé báyìí lọ a máa fi ya passport lásán àwọn tó jẹ́ ọ̀gá wa tó jẹ́ sínú wa ń gbà yẹn sọ pé ká má gbà á ó máa báṣẹ́ wa jẹ́ kinní kankankan Mr. Samson Ọlásùnkànmí God bless you sir mo rí sticker tẹ́ra fún mi wọ́n sọ pé ká má gbà á kinní kan irọ́ ni kò ó máa báṣẹ́ wa jẹ́ ó máa jẹ́ káwọn pápá pọ̀ nǹkan àwa reject ẹ̀ mo wá sọ fún àwọn bíi méjì mẹ́ta tá a jọ rìn lọlé nítorí pé àwọn ọ̀gá yìí ò tí ì lówó ẹ̀ ni o ẹ lọ́ọ́ mọ prepare ara yín o ìjọ́kíjọ́ tán bá lówó ẹ̀ máa mọ̀ pé woman kan dẹ̀ wá ń gbà yẹn ń pe woman yẹn ní Mrs. Awani ló máa ń kó fíìmù wọlé ó máa ń kó Tudor film àti Fuji film wọlé nígbà yẹn láyé ìgbà tá à ń lo analog camera káwọn digital camera ò tó dé so woman yẹn wá bá wa ṣe meeting gbogbo photographer tó wà ní Ṣàngó Ọ̀tà Ìjókòó Ṣàngó Ọ̀tà Ìjókòó Àtàn Ifọ̀ Abúlé Ìrókò ó wá bá wa ṣe meeting papọ̀ ó lóun lè bá wa kó wọlé ká máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ fóun àní rárá kó má kó wọlé ńgbà táwọn ọ̀gá yìí lówó lọ́wọ́ fúnra lára wọn lọ ra kámẹ́rà yìí o làwa tó kù bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lé ní tí mo ń gbìyànjú àti sọ ni pé majority àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ máa rò pé wọ́n ń jà fún ìlú tàbí wọ́n ń gbẹnu àwọn èèyàn kan sọ̀rọ̀ irọ́ àpò ara tí wọ́n ni wọ́n ń jà fún. èmi ni US imam èmi ni Labib Lágbàjì ǹjẹ́ wọ́n pe àwọn ọmọ ìlú Ìlọrin jókòó wípé ntọ́sẹ̀lẹ̀ yìí o sọtẹ̀ yín lọ́rùn o ntọ́ ń ṣe yìí o ṣe láìkí ẹ o ṣó ní pààtì o ṣé yóò ní nǹkan tí yóò ṣe fún yín kán kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn. wọ́n ó rí i pé 90% àwọn ọmọ Ìlọrin ni wọ́n sọ pé àwọn fara mọ́ Ìró Ẹkùn àti Sunday Igboho torí pé a kì í lágbára tó kékeré sì kejì ẹni. yes majority àwọn tó sá kúrò nílùú àwọn ò lè wọnú igbó tẹ̀lé àwọn ajínigbé presence Ìró Ẹkùn ní anywhere yóò dẹ́rù bá àwọn èèyàn tí ń bẹ nínú igbó. wọ́n ti nígbàgbọ́ wípé àwọn èèyàn kan ti wà tí wọ́n ń tọpa àwọn èèyàn kan ti wà tí wọ́n ń lé àwọn èèyàn kan ti wà táwọn náà fẹ́ rẹ́bù àwọn. so wọ́n máa rìn jìnnà síbẹ̀ síwájú àti síwájú sí ni. ńgbà tẹ́yìn bá sọ pé ẹ̀fẹ́ Ìró Ẹkùn o ẹ̀fẹ́ Sunday Igboho bí ẹni pẹ́yìn gangan ń jẹ nínú ìjínigbé yẹn ni bí ẹni pẹ́yìn gangan wà náà tó láyàs pẹ̀lú àwọn tí ń jìyàn gbé àwọn yẹn fàdí sínú igbó ẹ̀yin wà nígboro ẹ̀ ń bá wọn ṣiṣẹ́ wọn kó lè bá àrọ̀ sọ̀mù kẹ́ ẹ lè jọ pàpà pé bí ẹran ọ̀gbẹ́. anybody tó bá ti lóun ò fẹ́ security agents kan tàbí security outfit kan ó ń jẹ nínú ìdàlúrú nù. wọ́n ní ó wá jẹ sàrà ọlọ́jọ́ ti wọnú jù epo wọn béèrè lọ́wọ́ ẹni àbíyọ̀. Sunday Igboho Ìró Ẹkùn ó ṣe kan ọ́ ńgbà ìsìn pé wọ́n ní ọmọ owó yúnífọ́ọ̀mù wá àbáwọn tí wọ́n fẹ́ ṣe Ìró Ẹkùn náà sọ pé tẹ́ tá a bá ti ń lọ núgbó kẹ́ tẹ̀lé wa o
ẹ ṣe mọ́wọ́ tí gbọ́dọ̀ kẹ́ ẹ máa wòran ẹ já gbọ́rọ̀ gidi lẹ́nu èèyàn gidi jàre. us imam àbí useless imam àbí kí ló ń pè yín. kò ní bàjẹ́ fún ìmáàmù yìí ìmáàmù kò ní bàjẹ́ fún yín mo ti mẹ́sẹ̀jì yín mo rí i pé ẹ̀ tí ì dá mi lóhùn kọ̀ọ̀kan taká tí n bá sì wà lórí ètò tẹ́ bá lè pí kọ́ máa pè yín ìmáàmù yìí mo ń sọ o mo ti try láti test wọn bọ́ọ̀dà pé wọn ò sí online. àfáà Làbíbù Lágbàjì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o ilẹ̀ ń yọ o ìyìn tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ ẹnájì tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí ó kọjá àwọn láàánú nìkan o àbú oníláàánú o àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́lá wọn ṣe ń pọnyín létí gbogbo àdẹ̀ ń pọnyín lé àwọn respect tí kálukú wa ń fún yín náà ni Al-Qur'an tá à ń bọ̀wọ̀ mọ́ yín lára bá a ṣe ń bọ̀wọ̀ ẹ̀ máwọn bàbá tó bí yín lára ẹlẹ́ẹ̀kejì ẹnìkan pé rẹ̀ ní US imam òun gba inú Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State ó lè gbẹ́nu gbogbo Kwara State sọ̀rọ̀ we want Sunday Igboho we want Ìrẹ́kùn in Kwara State à ń fẹ́ bàbá akéwùgbà gold this is the high time tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ níjọ́ títa lọ́lọ́run sun Quran nínú nìbàdàn ṣe ń pẹ́ lọ́rin ni wọ́n ti lọ arrest ẹ̀ ọ̀rọ̀ Kwara State kàn yín o ó kàn yín o 18 people ni wọ́n kó nínú community mi yìí ó ti di oṣù méjì àtọ̀sẹ̀ méjì báyìí tí wọ́n ti kó wọn kalẹ̀ torí tá a bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ibi tẹ́lómi máa ń kàmẹ̀ sí kò pẹ́ Islam lé ó ń bú Islam ní ń bú àwọn afá kan ni ṣé ẹ̀ ti máa wọ ibú nísìn us imam àbí useless imam àbí kí ló ń pè yín àfáà Làbíbù Lágbàjì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o ilẹ̀ ń yọ o